ẹ kú gbogbo ẹ̀ dédé ọmọ Yorùbá ẹ kò ń gbóhùn mi ná èmi àròlé ṣọ́bọ̀ arọ́bíòdu aláṣàrò ọ̀rọ̀ ìgbàro onígbà ń kà ọ̀tọ̀rẹ́ ìgbà òjò ọ̀tọ̀rẹ́ ìgbà ẹ̀rùn ọ̀tọ̀rẹ́ ìgbà kíkú ọ̀tọ̀rẹ́ ìgbà bíbí ọ̀tọ̀rẹ́ ìgbà ọyẹ́ ọ̀tọ̀rẹ́ ìgbà ooru ọ̀tọ̀rẹ́ ìgbà ọ̀pọ̀ ọ̀tọ̀rẹ́ ìgbà ọ̀dá àìrìná àìrílò ìgbà ìtúnṣonto kóńkó jábélé ìwà kòkànmí ìwà lè sí máa mú mi ìwà fàmílétè ń tutọ́ ìgbálẹ̀ kan yìí ìyẹnrè mo ṣe ń kí yín tẹ̀ṣọ́tẹ̀ṣọ́ ìyẹnrè mo ṣe ń kí yín tẹ̀yẹ́tẹ̀yẹ́ o pé ẹ kú àmúmọ́ra o ẹ kú àfaradà ẹ kú àfàyàtẹ̀ ẹ kú gbogbo ẹ̀ òun lè kó má rọ̀ kò ń rọ̀ kó má le ìgbé ọjọ́ bá kan rí alágbàtà bọ́gbé àyípadà ìbá owó náírà lílẹ̀ Nàìjíríà yìí sóńtó ìlànà yìí wọ́n gbé tọ̀tẹ̀ yìí gbà ní dédé aráyé lára àbí kẹ́ ẹ ti wí ẹ̀yin gidi sinmi ẹ kò dẹ̀ fèsì ọ̀rọ̀ gbà fi pamọ́ kí n dẹ̀ gbáhùn mo fi pamọ́ padà yẹn kò yẹ kó dògún dọdẹ tó yára ọ̀wọ́n aláṣẹ wa mọ̀ pé ó nírú ọlọ́jà ìyìngbà transfer bóyá rí àwọn aláṣẹ wa mọ̀ pé olíwóróbo àtọlọ́kọ̀ èrò kò jẹ́ gbà yẹn àtijẹ́lẹ́dẹ̀ yùngbàyùngbà àti sanwó rẹ̀ ṣe wá di tìkọ̀tìkọ̀ ẹ̀rẹ́kẹ̀ ó níye mo gbọ́dọ̀ gbà línáwó mi nílé ìfowópamọ́ ní báǹkì ó níye mo gbọ́dọ̀ ná àmọ́ bí mo bá fà ìmọye pamọ́ sílé ìfowópamọ́ ìyẹn kò láì fi ẹ̀rẹ́kẹ̀ àyípadà ìbá owó náírà lílẹ̀ wa yìí wá dán yín o ìnira rò mú bá tẹrú tọmọ àìrówó ná àìrówó lò yìí dẹkẹ ọrọ̀ ajé dúró gogoro sójú kan mẹ̀kúnnù réètò ọ̀hún ta lórí jọjọ kẹ́ ẹ bá ní wí wọn o ara ń nìyàn papọ̀ jù ẹ̀yin ajàfẹ́tọ̀ ọmọnìyàn lórí yẹ àtẹni ti lọ ẹ ò dẹ̀ sọ̀rọ̀ ìgbé aráyé kò bá ṣe déédéé ṣebí àníran ìròyìn ti sọdá sájùlé ọ̀run irú ọ̀wọ́n yẹn sáà láwùjọ ọ̀wọ́n ajàfẹ́tọ̀ ọmọnìyàn bíi Gani Fáyẹ̀hìnmí ń kọ́ irú bẹ́ẹ̀ kọ́ Ransom Kuti irú Kenzaro Wíwá irú Fẹlá Ransom Kuti irú Ọládìwúrà Ọládépò irú wọn dáa mẹ̀kúnnù kò rẹ̀ lẹ́jọ́ bá ṣú bí ọ̀pọ̀lọ́ bá kú sí rẹ́sàárè rẹ̀ dédé mẹ̀kúnnù gbákámú ẹ̀mí fèlè fagi ọ̀tẹ̀ ẹ̀mí fèlè fagi ọ̀ràn ẹ̀mí fèlè fagi agbọ́n ẹ̀mí fèlè fàjọ̀gbọ̀n ẹ tún fèlè fagi ẹ̀tẹ́ ẹ ń fèlè fagi ìtìyà ìhun ọwọ́ mi kò tó máa fi gọ̀gọ̀ fà á torí ònìyàn kan ẹ ń fèlè fagọ̀gọ̀ ní dédé aráyé lára ẹ ń fẹ́ joyè pọnmi tán òrúdò ẹ ń fẹ́ joyè jẹun tán òfáwo ẹ ń fẹ́ joyè òwò aṣọ tán faṣọya mórí ìkọ́ ara ń nara alé ara ń nara oko ọmọ aláṣọ ń wọṣọ ẹ̀kísà ọmọ ẹlẹ́ran ń fàṣán jẹun àìrówó ná àìrówó lò ìwà gbàdédé ayé kan yìí ń kọ́ kó wá dàrùn kó daṣọ àǹkó mọ́dédé ayé lọ́rùn aṣọ àlàbọ̀rùn àìrìná àìrílò yìí kẹjẹgbẹ́ o kò yọ lílé kò yàjèjì káàṣì lẹ́ẹ̀sì iṣẹ́ adẹ̀tún fowó rawó àti rówó rahun jíjẹ wóróbó dẹkẹ o ẹ̀rẹ́kẹ̀ bí kò bá sí nẹ́tíwọ́ọ̀kù nígbé agbé tí ń transfer olíyàn wọ̀jọ̀gbọ́n ọ̀rọ̀ kò ní kágbọ̀n PVC ìyẹn ṣe pàtàkì lásìkò yìí bẹ́ẹ̀ni kankan o kólúwa ọba Èdùmàrè tọ́ wa sọ́nà yẹn ní re ìnira yìí papọ̀ ju o ọ̀pọ̀ ọ̀rọ̀ kò ní kágbọ̀n mo ti sọ iná Èdùmàrè dá mi sí kí n rí ìmúrẹ̀ sọ bí gànràn kò là bí gànràn kò ló lọ́wọ́ ọlá ẹ̀kú mẹ́wàá ó tún jẹ èmi lọ́mọ abídẹ̀ ṣòro ọmọ awérílíyè ni omi ọmọ Ayelaagbe Onigba-Ohun lọ́nà fún mi lọ́mọ sàrùmíàn lọ́wẹ̀ á ṣẹrùbọ̀tẹ̀.